àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé bàbá ọ̀rọ̀. ó ṣojú mi mo yọ̀ pájú òní tún ṣojú mi o ẹ̀yin ará ilé kí lè rí sọ sí i. ó ṣojú àwọn méjèèjì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba olóòní ìdùnní ọlọ́lá òǹdọ́lá ọba tó jẹ́ kí ohun gbogbo kó máa lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ fún wa. akúkú níyànjú ẹ̀ṣẹ́ àkú faradà tọ́lọ́ Ọlọ́run ọba wa àwa má rí ìdí mà ní ìbàjẹ́ gbákejì ló kàn ìbàjẹ́ gbákẹta ìgbà kẹrin ló sì kàn ní nínú ètò ìṣèjọba tí a wà nínú ẹ̀ yìí ṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹlòmíì ṣì wojú Ọlọ́run pé ìwọ Ọlọ́run bó la fẹ́ tò mí sí báyìí palliative tán náà fẹ́ fún wa ìgbà wo ló fẹ́ kàn mí àwọn òun ló wá fẹ́ jogún òun ló fẹ́ jàǹfààní palliative gan Ọlọ́run máa ṣàánú ẹ ṣáà máa dúpẹ́ mi ẹ máa dúpẹ́ àlàáfíà. eléyìí ni Adéjọkẹ́ fi kí wa káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé lónìí yìí tá a máa sọ pé thank God jọ́kíjọ́ tó bá wù kó dé bá lọ́dọ̀ títí ìbàjẹ́ Friday ìbàjẹ́ Monday ìbàjẹ́ Wednesday ṣùgbọ́n mi máa sọ lẹ́ni pé thank God is Friday nítorí pé gbogbo àwọn èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáńláyé tó bá ti jẹ́ lẹ́sìn mùsùlùmí èmi wàá má kókò tó dé báyìí níbi tẹ́ wà bóyá jọ Monday ló dé báyìí ni thank God is Monday wípé ó ṣojú mi ẹ ṣàgbọ́wọ́ àdúrà sókè fún gbogbo àgbáyé orílẹ̀-èdè tẹ́ bá wà pàápàá jù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé nǹkan ṣẹ̀nù rẹ̀ ìyẹn la fi ní káàkiri wa káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé lónìí. orúkọ mi ò yí padà Adéjọkẹ́ náà ní ọmọ yín àbúrò yín ṣẹ́gbọ́n mo jù àwọn kan lọ òde àná gbogbo wa pátápátá àárín la wà we are all in the middle kò sẹ́nìkan tó gajẹ nìkan lọ àpò ọ̀rọ̀ tó bá lòun gajẹ gbẹ́ ẹ̀ lọ ó ti gorí ebè ni bákan náà ni gbogbo wa níwájú Ọlọ́run gbogbo pòkúpò tá a bá wà Ọlọ́run bẹ́lẹ́dùmarè ajẹ́kútù wà lára àní ráìsàn àní dààmú ebi ò ní pa wá wọn ní já òrùlé lé mọ́ wa lórí ẹni tó bá jẹ́ òrùlé lé mọ́ lórí bóyá ó jẹ́ wọlé ni àbí láńlọ́ọ̀dù kàn déédéé bínú pé káwọn ayálégbé kan kúrò nílé òun ó lè já òrùlé lé wọn ṣùgbọ́n gbogbo Ọlọ́run Elédùmarè tó ń fún ní lílé àlàáfíà akọlẹ̀ ayọ̀ fún gbogbo wa àní sí kọ́kọ́rọ́ kú ẹgbà kọ́kọ́rọ́ ayọ̀ ńbẹ̀ oyè ẹgbà mú ní ìtì kọ́kọ́ fi wọlé ní wàrà sísà wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nìyẹn ẹ láwọn wo ẹni tó fi gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Benue rí tó tún jẹ́ special duty fún ìjọba àná tó tẹnu bẹ̀pọ̀ onámọ̀ tó ní secretary to the government of the federation tẹ́lẹ̀ à ń sọ ọ̀nà ní George Akume ọ̀nà ti bọ́ sórí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ṣèbúra fún ẹ má yọ lẹ́nu o tó gbọ́n kan ti ń tòwé báyìí pé bàbá yìí ti wà ń bẹ̀ tipẹ́ wọ́n ti wà ń bẹ̀ tipẹ́ tòótọ́ kádàrá máa ń ṣèyàn lóore débi pé láti gómìnà ó di sẹ́nétọ̀ láti sẹ́nétọ̀ ó ti di sẹ́nétọ̀ Nàìjíríà ó ti ṣe gómìnà ní Nàìjíríà ó ti ṣe special duty fún ààrẹ rí ó tún ti di kí ló tún wà SGF kádàrá máa ṣe gba náà lóore yàtọ̀ sí ìyẹn náà tó ní a tún kí àwọn kan náà kó rere ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì Gbajabiamila ìyẹn ni kí lórúkọ ọ̀gbẹ́ni ọ̀nà Ibrahim Hassan Adija àwọn náà tó ní deputy kẹ́nìyàn náà kẹ́lá pé oyè tí chief of staff àwọn nígbàkejì wọn bó wọ́n ti bọ́ sẹ́nu iṣẹ́ báyìí àwọn gbàládùra pé kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n tì wá débi tó dára kí wọ́n gbà wá kán gba ìjọba ní ìmọ̀ràn tó dára kọ́lọ̀ sì jẹ́ kí àkókò wọn kó tu onílé tàlejò kó tù wá lára ìyẹn níbi yẹn o ètò orí gàgbé bí nǹkan tí Gbajabiamila sọ ó lò máa rí i pé ìbáṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin executive pẹ̀lú àwọn legislative àti ààrẹ ni o ìyẹn executive tó ń sọ tààrẹ ni kì í ṣe tìpínlẹ̀ o àti àwọn ilégbèmọ̀ aṣòfin àgbà ẹ máa sọ̀rọ̀ ayé di rubber stamp o mo tẹ̀ jẹ́rìí àwọn federal wọn ò ní gbà ìbàjẹ́ pé kó ti kó le tó
wọn ò ní gbà ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé ọ̀rẹ́ làwọn mọ̀ bára wa ṣe a ò ní bára wa jà tó ní ọ̀sẹ̀ tí ó parí yìí láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àbíjọ́ mélòó kan sẹ́yìn ló ti ń já rìnrìn wípé àwọn ní ìpínlẹ̀ orílẹ̀-èdè Sweden wọ́n fẹ́ bẹ̀rẹ̀ eré ìdárayá kan tó ń pè ní ìbáṣepọ̀ wọ́n ní pé kí wọ́n gbé sórí eré ìdárayá kọ́ mọ́ lò Shehu Sani former senator láti ìpínlẹ̀ Kaduna ó ní pálapàla ìlú àpàlà ó ní irú eré ìdárayá bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ ẹ mọ́ gbèdé àgbègbè wa lórílẹ̀‐èdè Áfíríkà pàápàá jùlọ Nàìjíríà kí lẹ fẹ́ máa bára yín rò kíní kan ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti káyà sókè pé àìwò la tún rí báyìí torí Ọlọ́run kan tó sọ eré ìbálòpọ̀ kan tó sọ ìbálòpọ̀ déré ìdárayá ṣé àpá àwọn kan kìrè ibi tẹ́gbọ́n máa ràn sí nìyẹn àwa wá tẹkọ̀ létí o àṣewádìí o gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Ká Sálàyé orílẹ̀-èdè Sweden sọ pé àwọn tó ń ṣe agbátẹrù eré ìdárayá àti orílẹ̀-èdè Sweden ni o àti wọn ní kò jọ o wípé tòótọ́ ẹni tí ó ní iléeṣẹ́ kan tó ń pè ní tomatin stripe tó ti máa ti túra wọn sí òwò lẹ́lẹ́yọ ẹyọ a máa yọra wọn ní kọ̀ọ̀kan báyìí ni ó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà gbogbo a máa túra lẹ̀ kọ̀ọ̀kan báyìí ni obìnrin náà ni a ṣáà máa yọra wọn títí máa fi bọ́ra wọn sí òwò ọkùnrin ló ní iléeṣẹ́ yìí ó wá kọ̀wé pé ẹ̀ ń ṣe eré ìdárayá ń gbá bọ́ọ̀lù ẹ̀ ń ṣe oníjàkadì ẹ̀ ń ṣe tẹlẹ́ṣẹ̀ pé ẹkú ti sọ náà pé téèyàn bá ní ìbáṣepọ̀ dáadáa láàrin ọkùnrin àtobìnrin ohun tó ń sọ pé ìbáṣepọ̀ dáadáa láàrin ọkùnrin àtobìnrin pé ọkọ àti ìyàwó kì í ṣe àwọn abánidẹ́ṣẹ̀ o tó tọkọ àti ìyàwó bá ti ń bára wọn lájọṣepọ̀ dáadáa yí pé àwọn àrùn kan wà tó máa ń jẹ lára ọkùnrin kò ní wáyé ara obìnrin náà tẹ́bádẹ́ wò dáadáa tọkùnrin àtobìnrin tí nǹkan kìí ṣe ní fòfòfò kiri tó bá ti ń bára wọn jọ láṣẹ tó jẹ́ tọkọ tìyàwó tá ń bára wọn lájọṣepọ̀ dáadáa tá máa fi ló bí ẹ máa dúró pé máa fẹ́ jọra wọn ìyẹn ni wọ́n sọ̀rọ̀ lé lórí o pé àlàáfíà máa tó obìnrin àti ọkùnrin máa tó ọkọ máa tó yàwó bàbá ìwà ni pé eré ìdárayá lẹ kú pé náà tẹ́ bá kú iṣẹ́ kú làágùn kákú sọ eré ìbálòpọ̀ náà di eré ìdárayá tó náà fi gbìyànjú tó fi gbé ìgbésẹ̀ ni ìyẹn wọ́n sì ní pé bí orílẹ̀-èdè àwọn bí ogún náà ti nífẹ̀ẹ́ sí pé ẹjẹ́ abẹ́rẹ́ tí kì bá ṣe pojú káwọn Nàìjíríà gan mú ni ó ṣeé ṣe káàkan sọ pé àwọn náà fẹ́ darapọ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́n ní kò rí bẹ́ẹ̀ ìpè tó tọ́ Brown ó gba ìwé ó sì fi ṣọwọ́ pé kan fi sínú eré ìdárayá orílẹ̀-èdè Sweden ṣùgbọ́n kò lákọ̀ọ́pé incomplete ló submit nábàyà fàáyọ pé kò ṣeé ṣe ẹ wá jẹ́ ká fura o ẹ jẹ́ ká lákèésí o ṣe hàn pé èèyàn kan ló ti mú àbá ìwà kẹ́tó fọ́n sí ó lè ti di tọrọ fọ́n kálé gbẹ́ tó sọ pé ọmọ mi lórílẹ̀‐èdè Sweden kó wáyé pé ní tẹ́lómi fẹ́ lọ máa ṣe níbẹ̀ nìyẹn kó wáyé pé kàn máa rọ́mọ yín pé n tó sọ fún mi ọ̀tọ̀ ni ó lóun gbàgbà wa ọkọ̀ ní Sweden ni àṣẹ tó ń ṣe lélẹ̀ ó sì mú rọ̀bùrọ̀bù wọlé ṣe pé ibi nǹkan eré ìfẹ́kùfẹ́ làwọn èèyàn máa ń kówó lé jù tẹ́ bá fẹ́ wò á ń pe eré kan ní àmà tí wọ́n mọ́lé fún oṣù mẹ́ta ẹ̀mí ìfẹ́ dárúkọ ètò náà ni tẹ́ bá rí owó tó ń kólẹ̀ níbẹ̀ nígbà kan lẹ́nu nìkan rùn ẹni tó lọ rùn tó jáde nínú ilé tá à ń sọ ẹ mọ iye tó nìkan déédéé ní 80 million àwọn tó sì kàwé dáadáa wọn ríṣẹ́ ẹlòmíì tó jẹ́ pò tiẹ̀ tó wá ríṣẹ́ ọ̀gán iṣẹ́ 10,000 30,000 náà fi ń lọ káàkiri wọn ò fi mú ìgbóríyìn bẹ́ni tó bá ń ṣiṣẹ́ takuntakun bóyá ní iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ni tàbí tó lọ sílé ìwé ni wọn ò gbóríyìn fún wọn ṣùgbọ́n jẹ́ kán dá eré ìfẹ́kùfẹ́ kan lẹ̀ lórí ẹ̀rọ ayélujára ni àbí móhùnmáwòrán àwọn èèyàn máa kówó sí ni àwọn tó ń kówó sí gan mọ́ bó ìjẹ́pọ̀ tí kánìkan wá ṣe competition tí mo mú ni àwọn èèyàn máa kówó síbẹ̀ ni ìgbọ́n tó yẹ tó máa ṣèyàn láǹfààní lórílẹ̀‐èdè àti ọmọ tó jẹ́ pé omi àti òkúta ló fi ṣe iná sínú ilé tó ń gbé ìjọba ò tí ì rí yẹn o bóyá tó bá jẹ́ ọmọ gọ́vnà ni wọ́n á gbé síta wọ́n á ṣàtìlẹ́yìn fún lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn gan lè ṣe iná láì jẹ́ pé a bẹ̀rẹ̀ sí lọ wá omi káàkiri àbí kí náà ṣe ń pè agbègbè kọ̀ọ̀kan lè ṣe iná ṣùgbọ́n wọ́n ní ṣàtìlẹ́yìn fún Sanni sọ pé ẹ mọ̀ gbére ìfẹ́kùfẹ́ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwa náà sì ti gbà lórílẹ̀‐èdè Nàìjíríà Áfíríkà ló pe náà ṣùgbọ́n orílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó bá dá lábàá àfojú yín
rí máa bo. Tó ọ̀rọ̀ tó tún ṣẹlẹ̀ tá ní ká fi tóra létí o ní ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí òfíntótó pípa ọ̀jọ̀gbọ́n fásitì tó wà ní Ìbàdàn ìyẹn UI. Tẹ́ bá gbàgbé bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn agbébọn náà yìnbọn pa Professor Ajewole tí wọ́n wà ní tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ọ̀rọ̀ environmental forestry ní ilé ìwé fásitì ti ìlú Ìbàdàn. Wọ́n ní bàbá yìí bó ṣe ń lọlé ni wọ́n bá yìnbọn pa Professor Ọpẹ́yẹmí. Wọ́n yìnbọn pa wọ́n ní ẹnu lọ́nà lé wọn àbí ẹnu ọ̀nà lé wọn. Àfi bẹ́ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó yẹ ni pé àwọn agbébọn ṣá yìnbọn pa wọ́n sì gbé mọ́tò wọn lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá ti ẹnu àwọn ọ̀rẹ́ wọn jáde wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé tóòtọ́ ni ìpè nǹkan nípa assassin ni àwọn àgbà nípa àwọn kan sì ní pé àwọn olè nítorí gbé mọ́tò wọn lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹni tó jẹ́ tó wà ní àkóso ìbánisọ̀rọ̀ ní ọgbà ilé ìwé náà ó sọ yìí pé àwọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ wípé bóyá agbanipa ni tàbí ọ̀rọ̀ àwọn olè tó ń já mọ́tò gbà lọ́wọ́ èèyàn. Ó ní pé ìwádìí ọ̀rọ̀ ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá ìwádìí sì ń tẹ̀síwájú. Àwọn náà ń gba aládùúrà kọ́ lọ́n jẹ́ kí wọ́n fi ojú àwọn aṣebi kan fi hàn. Èmi ò mọ nǹkan tí pòfẹ́sọ̀ ṣe. Kí ni pòfẹ́sọ̀ ní tó fi di pé wọ́n lọ dá lọ́nà wọ́n yìnbọn pa? Kọ́ lọ́ máa gbà wá. Wọ́n dàbí pé àwọn kìnìún bọ́n ṣe bọ̀wọ̀ fún àní àmì òróró mọ́ òun náà ṣe bẹ̀rẹ̀ fún àwọn ọ̀jọ̀gbọ́n wa náà tó yìnbọn pa yìí o. Àgbàládùúrà pé àwọn ẹbí Professor Ọpẹ́yẹmí Ajewole kọ́lọ̀ Elédùmarè kó bá tù wọ́n nínú. Àwọn ASUU náà dẹ̀ ti pé wọ́n ti fọn ìpè sí ààrẹ àti Inspector General of Police pé kán wádìí kí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ẹ̀ka ènìyàn tí wọ́n rán Professor Ọpẹ́yẹmí Ajewole sí ọ̀run àpàpàǹdodo. Ọlọ́run Elédùmarè á bá wa dáwọ́ iṣẹ́ ibi búburú báyìí á bá wa dá dúró. Ètò tó fẹ́ dà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìwádìí náà ni ó ní ti àjábọ̀ fúnlé ni o. Ẹ má bínú. Olùṣọ́-àgùntàn ṣàlàyé bí ẹni tó gbéṣẹ́ fún ṣe jáde láyé. Ọ̀rọ̀ yìí jáde bí ọjọ́ mélòó kan sẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ gànfẹ́ wọ́n ya bowó ilé ìjọsìn ìjọ Celestial tó wà ní Àjà ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Wọ́n ya wọ ilé ìjọsìn náà wọ́n sì na igbákejì olùṣọ́-àgùntàn tán bá ń bẹ̀ wọ́n nà án débi pé wọ́n já sí òhò wọ́n sì ń fi fọ́nrán hàn káàkiri nítorí kí ni wọ́n lẹ́ni tán gbéṣẹ́ fún tó wá kó sọ́kàwé níbẹ̀ pé ó kú síbẹ̀. Wọ́n wá ní olùṣọ́-àgùntàn yìí ó lò fún nǹkan kan ni. Ẹni tó wá sọ olùṣọ́-àgùntàn ìyẹn James Aso ni àbí Aso àmọ́ bọ́ọ̀lù ń pò náà ó ṣàṣọ yìí pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ pé òun rí bí ìlàkọjá ìdojúkọ ti ilé ìjọsìn tó ń là kọjá. Ó ní dógó tí àwọn gbéṣẹ́ fún yẹn tó kú sínú ilé ìjọsìn wọn kì í ṣe pé wá jọ́sìn bẹ́ẹ̀ ó láwọn gbéṣẹ́ fún ni àwọn sì ti fún lówó tó jọjọ́ mẹ́ta ó ti kórin iṣẹ́ wá kó tó di pé ó lọ. Lẹ́yìn tó kórin iṣẹ́ sílẹ̀ tó wá padà wá ó ṣàwọn iṣẹ́ kan kù láàbọ̀ níbẹ̀. Nígbà tó máa padà wá gbogbo èèyàn ti sùn àwọn ò tiẹ̀ mọ̀. Ó ní dógó gan mọ̀ fúnra rẹ̀ tó bá wà ní ayé a sọ pé tó bá sọ fún òun pé òun fẹ́ wá ṣiṣẹ́ ń bẹ̀ ní alẹ́ òun ò ní gbà ká máa sọ pé òru. Ṣùgbọ́n àmọ́ bọ́lá ń ṣe fẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí dógó fi gbàbẹ̀ lọ ní àkókò tó lọ. Wọ́n ní nǹkan ìyàlẹ́nu gan ló jẹ́ fáwọn àwọn òtí ẹ̀rù àwọn ọmọ ò nígbàgbọ́ ipò ti jáde láyé àgbà táwọn dé ilé ìwòsàn. Ó ní pé gbogbo nǹkan táwọn èèyàn wá tó fi di pé wọ́n á ya bo ilé ìjọsìn àwọn tí wọ́n náà tó tún sọná sí ilé ìjọsìn ipe ọ̀rọ̀ tán sọ òfútù fẹ́ tẹ̀ni kò sóòótọ́ ọ̀rọ̀ kankan níbẹ̀ rárá bó ti wù kó mọ̀. Tó kọ́lọ́ Elédùmarè kó gbà wá o lọ́wọ́ àwọn tó ń fi ìdájọ́ sọ́wọ́ ara ẹni. Adákẹ́dájọ́ lọ́bọ lẹ́rùn Elédùmarè ó sì mọ̀ bí ó ṣe ṣe ìdájọ́. Ìwádìí òdodo ó máa tó ń ṣe á fi ìdí òkodoro hàn tí ó bá yìí wá ọ̀nà tó gbà tẹ́ni tí ó lọ gba ṣẹ̀ṣẹ̀ tó fi dẹ̀ ni pé ó kú sí ibi tó ti lọ ṣiṣẹ́. Kọ́lọ́ Elédùmarè kó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́ ikú òjijì ètò rẹ̀ pé wọ́n fẹ́ di tọ́rọ́ fọ́n kálé ikú ṣá ń pa lọ́tún ń pa lọ́sìn ìkọ́kọ́ náà wà ní fọjọ́ lọ́jọ́ lọ bàkàrà náà kẹ́sẹ́ kéne ká ṣọ́ra wa
ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní di tiwa ẹni tó ti fẹ́ kú kò ní wá kú sẹ́nu ọ̀nà lé wa káwọn sọ pé àwa la lò fún nǹkan kan. tó gẹ́gẹ́ bí iṣẹ́ wa lórí ètò Ká Sálàyé a ní pé ọjọ́ Friday gbogbo ọjọ́ Ẹtì báyìí a máa sọ nǹkan kan láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bó ṣe ń lọ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ní ti ọ̀sẹ̀ tó kọjá a sọ ń pa nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn Ọ̀yọ́ State ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì gba àtẹ̀jíṣẹ́ lára àtẹ̀jíṣẹ́ tá a gbà ìkan lára wọn tí wọ́n fi ọ̀rọ̀ yìí tó fi ṣọwọ́ sí wa ẹ jẹ́ kí a wo lára nǹkan tí wọ́n sọ agbègbè tí wọ́n ti fi ọ̀rọ̀ yìí ṣọwọ́ ẹ dákun torí Ọlọ́run agbègbè ọ̀hún mo lè má pè dáadáa ṣùgbọ́n máa gbìyànjú bí wọ́n ṣe kọ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa a fi hàn ní tààràtàrà bí wọ́n ṣe fi ṣọwọ́ òun náà la gbé sí ojú kínní fún yín kí ni nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ kí n wò ó náà tí n bá lè tètè ka mọ́ tí mo lè tètè rí gbámú wọ́n ní láti ẹ jẹ́ kí n kà wọ́n ní wọ́n ní bóyá àgọ́ ni o bóyá sì tẹ̀sẹ̀ pé òyìnbó náà fi tẹ̀ ṣùgbọ́n bóyá àgọ́ náà fẹ́ kọ́ o àbí ọ̀gá ṣàní ọ̀gá asọ̀ Central Working Committee àtẹ̀jíṣẹ́ wa láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága Central Working Committee ọ̀gá asọ̀ àbí ọ̀gá asọ̀ wọn fàmì sí ASO òní wọ́n ní bólúwa ní ọ̀gá asọ̀ Bólúwájí community Alọ́ba community olóko kété àbí ọlọ́kọ̀ kété community Ìrákárí community Ẹlẹ́yẹlé community Onígbìndé Ẹlẹ́rù community wọ́n ní bíi community agbègbè 6 ló wà lábẹ́ ọ̀gá àsọ̀ yìí wọ́n ní pé ó ti tó bí ọdún 4 tí iná ò ti sí ní ọ̀dọ̀ àwọn aláwọn ti náwó tó 10 million láti rí i pé kí iná mọ̀nàmọ́ná kó dé ọ̀dọ̀ àwọn wọ́n wá ní pé ká bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Olúwaṣèyí àbí dáadáa pàtẹ dárúkọ wọn dáadáa pé Mákindé wípé kí wọ́n bá wọn gbìyànjú láti rí i pé iná mọ̀nàmọ́ná ó dé àgbègbè àwọn nítorí pé àwọn wà lára àwọn jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí ó máa ń dìbò lóòrèkóòrè nígbà tí àkókò ìbò bá dé ẹlòmíì ní pé Olúṣèyí ọmọ Mákindé ẹlòmíì tó tún ṣe àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ àwọn ò forúkọ sí ṣùgbọ́n a fẹ́ pe nọ́mbà wọn nǹkan tó ń sọ fún wa lákàn ní ká sọ wọ́n ní pé kò sí ọ̀nà àti omi ní olóko kété area oríta ọ̀dàn Ìbàdàn wọ́n ní kò sí títì òpópónà tó dára rárá níbẹ̀ wọ́n sì ní gbogbo ìgbà làwọn ń dáwó làwọn ń náwó láti rí i pé ojú náà tó wá sí agbègbè àwọn yìí pé ó já gaara àwọn afiṣẹ́ jẹ́ fún gómìnà wa Olúṣèyí ọmọ Mákindé pé àwọn ará agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ni àwọn méjèèjì agbègbè tán ti wà àwọn kan dárúkọ wọn àwọn kan ò dárúkọ wọn chairman committee Central Working Committee wọ́n sọ títí wọn àti àwọn ilé ìtàn ní olóko kété Ọlọ́run bá ṣàánú wa oríṣiríṣi orúkọ ló wà nìbàdàn ipe kí ẹ bá wọn gbìyànjú ìkíní ìyànà jẹ wọn ìkejì òpópónà wọn tó wọ àwọn agbègbè yìí pé kò dára wọ́n sì láwọn jẹ́ ọ̀kan lára àwọn tó nífẹ̀ẹ́ sí ìjọba yìí táwọn ń dìbò lóòrèkóòrè nígbà tí àkókò ìbò bá dé wọ́n ní ká bojú àánú wà wọn bóyá kí ilé ìgbìmọ̀ aṣòfin ó tẹ̀ dá mi lójú pé Ògúndòyìn tí ó wà tó jẹ́ alága ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin náà bá wa ṣèwádìí tó dára tó fẹsẹ̀ múlẹ̀ lórí nǹkan tí wọ́n sọ yìí kẹ́rì pé ọ̀rọ̀ yìí ẹ mú ní ọ̀kúnkúndùn torí nígbà tí ibòmíì bá tún dé ẹ̀tún náà kan lẹ̀kùn sí wọn lóòrèkóòrè náà lẹ́ ń kàn pé a tún ti dé o ẹ wá dìbò fún wa ṣùgbọ́n tẹni ká wá dìbò fún tó sì jẹ́ pé ìyà ń jẹ wọ́n ti fọn rere bá wọn ti sọ̀rọ̀ jáde ẹ̀ náà lẹ́ni kan sọ̀rọ̀ sókè wọ́n sì ti sọ̀rọ̀ sókè báyìí ẹ bá gbìyànjú láti rí i pé ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ẹ bá wọn dá sí i. tó ní ìtẹ̀síwájú ibi tí a fẹ́ lọ báyìí ni ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní a fẹ́ lọ ṣe àgbéyẹ̀wò ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ ní ọ̀sẹ̀ tí a lò tán yìí ẹ jẹ́ kí n bá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀
gómìnà wa Adeleke lára yẹn pẹ́ sọ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ takuntakun wọ́n kọ́kọ́ bu ẹnu àtẹ́ lu bí ìgbésẹ̀ ìgbóná ti bẹ̀rẹ̀ náà wọ́n ní pé ṣé kí n bẹ̀rẹ̀ láti lè gbìmọ̀ ẹjẹ́ kí n ṣe ti gbé gómìnà ó bu ẹnu àtẹ́ lu bí àwọn gómìnà náà ó ṣe bójútó ilé iṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn OSBC Ọ̀ṣun State Broadcasting Corporation wọ́n ní pé wọ́n bójútó yàtọ̀ sí pé wọ́n bójútó náà wọ́n ní pé àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n ní onílé ní lọ́wọ́ àlejò gan dìsẹ́rù wọ́n láwọn òṣìṣẹ́ yẹn yín òṣìṣẹ́ gan fi bẹ́ẹ̀ múra yín ló mú iṣẹ́ yín ní ọ̀kúnkúndùn múra yín wá ipò tó wà ní ìbámu pẹ̀lú àwọn akẹgbẹ́ yín torí tó wáyé pé ẹ̀yin náà gbìyànjú láti rí pé ẹgbẹ́ ìgbésẹ̀ tó dára ni bí ìjọba bá tiẹ̀ fà sẹ́yìn láti rí pé wọ́n mójútó nǹkan tí irinṣẹ́ tẹ̀ ń lò tán bá fà sẹ́yìn ẹ̀yin tó yẹ pé ẹ ti wà ní ìbámu pẹ̀lú àwọn akẹgbẹ́ yín nípa ìgbẹ̀kọ́ lóríṣiríṣi ẹ̀ lè fa ìjọba pé ẹ wá wò ó ṣe nǹkan ó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ tí wọ́n ṣì ń lò ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ móhùnmáwòrán ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpè análọ́gì ni wọ́n ṣì ń lò yàrá lé ní mo wà nílé ìgbóhùnsáfẹ́fẹ́ kan ní kòpẹ́kòpẹ́ gbogbo nǹkan tán ló ń bẹ̀ díjítà ní wọ́n gan èèyàn gan fẹ́ sọ èèyàn gan di díjítà gan fúnra rẹ̀ torí wọ́n sọ fún wa pé ẹ̀rọ làwọn tan amúlétutù fún AC kì í ṣe ẹ̀yin èèyàn tó bá fẹ́ wọbẹ̀ tó bá jẹ́rú èèyàn bíi tèmi ni ẹ rò pé nù moon ni mo ti ń bọ̀ àbí mo fẹ́ lọ́nu moon ni mo máa di gbogbo ẹ máa dira débẹ̀ ni ó ti yé torí àwọn ẹ̀rọ tó fi ń gbóhùn sáfẹ́fẹ́ ẹ̀rọ amóhùndógbàmù tó fi ń gbóhùn sáfẹ́fẹ́ ẹ wò ó iléeṣẹ́ wa yìí gan ẹni tó bá ti débẹ̀ rí ẹ̀ mọ̀ pé à ń gbìyànjú pọ́lọ́run ràn wá lọ́wọ́ wọ́n ní gbogbo nǹkan wọn tí wọ́n lò ń bẹ̀ tàtijọ́ ni pé ìdílé tó yẹ pé bóyá tóun fẹ́ pawó wọlé gómìnà wọn sọ fún wọn pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe kí ni ẹ sán ṣòkòtò yín kó lè ìyẹn lé ní ìkejì òun á ṣe àtìlẹ́yìn gbogbo nǹkan tí ó máa wà ní ìbámu tẹ́yìn náà máa fi lè ta kọ̀ǹgbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ yín lágbàáyé nípa irinṣẹ́ ìgbàlódé amóhùndúngbẹ̀mù ni o amóhùndún tínrín ni o gbogbo ẹ̀ náà máa kó síbẹ̀ amúlétutù àkáwọn tó fi ń káwọn lẹ̀ tó fi ń káwòrán ni gbogbo ẹ̀ báyìí náà máa ṣe fún yín àwọn á ní pé ẹ̀yin gan ẹ wá ṣe kí ni ẹ ta mọ́ra ọ̀nà láti jẹ́ kí ẹ ṣe ìpolongo nǹkan tí ẹ ń ṣe tó yẹ pé gbogbo èèyàn fẹ́ nífẹ̀ẹ́ láti wá bá yín dókòwò láti wá bá yín dòwò pọ̀ ní iléeṣẹ́ nípa ìgbé nǹkan ọjà wá ni ìyẹn ṣèyẹn lé ní ìkejì gbogbo àwọn tó jẹ́ freelancer àwọn tó yẹ pé wọ́n kàn ń fẹ́ ni wọ́n ń ṣe òṣìṣẹ́ ìjọba ṣùgbọ́n kàn mú ètò wá sórí afẹ́fẹ́ ó ṣe ò jẹ́ ó lọ́rọ̀ wọn ní ó ṣe é ṣe gbogbo wọn kàn gbà wọ́n máa absorb wọn sí iléeṣẹ́ náà kàn wá máa fi ẹ̀bùn wọn gbé iléeṣẹ́ náà ní arugẹ yàtọ̀ sí yẹn wọ́n ní pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀gá níbi iṣẹ́ ẹ ṣe kí ni ẹ má rí ara yín bíi pé ẹ ti tó tán ẹ tún lọ ní ẹ̀kọ́ sí i nǹkan tó ń gbìyànjú láti sọ pé ẹ lọ tún lọ ní ẹ̀kọ́ sí i torí bóyá gbogbo iṣẹ́ tó fẹ́ kó wá ń sìn ó máa jẹ́ nǹkan tó ṣe kìkìkì ni wọ́n ní pé kán lọ ní ẹ̀kọ́ sí i kán lè rí pé iṣẹ́ àwọn wọ́n dẹ̀ mú ní ọ̀kúnkúndùn tó ẹ máa gbàgbé tẹ́ ẹ bá ti jẹ́ kí iléeṣẹ́ yín kó wà ní ojúkò ìyẹn OSBC tó bá ti wà ní ìbámu pẹ̀lú àwọn akẹgbẹ́ ìpolówó iléeṣẹ́ láti ọ̀dọ̀ ìjọba Ministry of Information kàn náà máa sanwó wọn o ìpolówó láti House of Assembly kàn náà máa sanwó wọn kì í ṣe pé ẹ lọ sanwó síta aládàáni ẹ wá ṣe lọ́fẹ̀ẹ́ ní tìjọba ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni oníròyìn ni wá àmọ́ bá yẹn ń ṣe tíjọba bá ní nǹkan kan tó fẹ́ ṣe bóyá fẹ́ ṣe jíngù ni o àbẹ́ ti ṣe ni o ẹ gbé wá sí iléeṣẹ́ kẹ́sì sanwó kì í ṣe pé kẹ́ni pé ẹni tó lẹ́rù òun ló lẹ́rù tẹ́ bá ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ ò ní tẹ̀síwájú kẹ́tọ́ mọ́ tó ṣẹlẹ̀ gbogbo àtúpadà sí bó ṣe wà tẹ́lẹ̀ ni ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé à ń sanwó tó ẹ jẹ́ ká fi lè lọ sí ti ilé ìgbìmọ̀ asòfin owó ẹ̀yẹ ó ti gbé ọ̀pá ìwé gẹ́gẹ́ bí adarí spíkà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àmì Ọ̀ṣun ẹ̀mọ́bìnú ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti gbé sílẹ̀ fún Adéwálé Ẹgbẹ́dùn àwọn ṣe 7th assembly
Adéwálé Ẹgbẹ́dùn ní 8th Assembly. Wọ́n wá ní àwọn gbìyànjú láti rí pé gbogbo nǹkan tí àwọn lérò láti ṣe ńgbà táwọn wọlé òun náà Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti ṣe bíìlì bíi 22 òun ni wọ́n ṣe ni wọ́n mú wá sí ìmúṣẹ. Wọ́n sì ṣe 38 resolution fún ọdún 4 tí àwọn lò. Wọ́n lára nǹkan táwọn gbégbèsè lé lórí òun ni bí àwọn ṣe máa jẹ́ e-assembly. Gbogbo nǹkan táwọn ń ṣe ẹ̀rọ ìgbàlódé òun làwọn fi ń ṣe. Wọ́n fi ọ̀rọ̀ yìí tó gbogbo aráàlú létí láti ẹnu ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ nípa ìròyìn nídìí àwọn Kúnlé Àlàbí náà fi tó wa létí. Kúnlé Àlàbí sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àmọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà Oyètọ́lá àti Adélékè fún àtìlẹ́yìn tí wọ́n ní fún àwọn tó ń jẹ́ kí ètò ilé ìgbìmọ̀ aṣòfin kó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. Wọ́n gbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ Adélékè torí July ọdún tó kọjá Adélékè di gómìnà ló wọlé gẹ́gẹ́ gómìnà tó sì ṣèbúra fún ní bí oṣù kọkànlá àbí tó ṣèbúra fún bó yẹ pé wọ́n lọ ilé ẹjọ́ ṣùgbọ́n ilé ẹjọ́ ti ní kí Adélékè kó mọ bá gbẹ́jọ́ lọ ṣàǹpọ́jọ́ ń ṣe bọ̀ pẹ̀lú Oyètọ́lá ní kó tó di pé Adélékè dé. Délé ìtàn fi dúpẹ́ lọ́wọ́ àwọn méjèèjì pé wọ́n jẹ́ kí ó ṣeé ṣe fáwọn. Àwọn àgbàlagbà lórí ètò Ká Sálàyé wípé ìṣèjọba tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run á jẹ́ kó túbà kó túṣẹ. Ẹ má gbàgbé o, à ń pè yín, ẹ bá náà dòwò pọ̀ báwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ṣe ń kàn sí wa tán bá wa dọ̀rẹ́ lórí ètò Ká Sálàyé. Tẹ́ bá fẹ́ ká wá bá yín ká wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní tó rà ń sọ nípa ròyìn lóòrèkóòrè ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń gbé yẹn Adémọ́lá Adélékè tó ń gbé pàápàá jùlọ ìpàdé ọmọlé town hall meeting tó lè máa ṣe lóòrèkóòrè pẹ̀lú aráàlú asọ lórí ètò yìí náà. Tẹ́ bá tún fẹ́ ṣe míì àmọ̀pọ̀ oníròyìn pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ní bá a ṣe tó máa yànnà náà lórí ètò Ká Sálàyé. Tẹ́ bá ẹ̀yin tẹ́ súnmọ́ gómìnà tẹ́ bá ń láǹfààní tẹ́ ń wò wá báyìí ẹ bá fi tó wọn létí pé à ń kàn sí wọn bóyá máa rán yàn wá darapọ̀ mọ́ wa lórí ètò Ká Sálàyé ni àbí ká gan ká wá bá wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti iléeṣẹ́ Kaftan TV Yorùbá àwa nílé bíbà fún yín kí ìjọba kí ó tó aráàlú létí. Ẹsẹ̀ kùkú làwọn gbé ìròyìn lọ ẹ darapọ̀ mọ́ wa kì í ṣe fìtìfìtì ní gbogbo ìgbà ṣùgbọ́n lédè àṣà àti ìṣe wa Yorùbá pọ́nbélé la fi ń ṣètò. tó ẹ jẹ́ kí nílé agbára kí n lọ wọ̀n kan tán ní fún mi tí bá bá padà dé Ká Sálàyé sì ń tẹ̀síwájú ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ pé àyànṣẹ́lódì ìpè kò wáyé láàrin àwọn òṣìṣẹ́ bóyá pé kò yẹ wáyé náà fàákájà má wà láàrin àwọn abala kan nínú ẹgbẹ́ òṣìṣẹ́. Wọ́n ní pé ó yẹ kí wọ́n sọ fún àwọn àbájáde ìpàdé tán ṣe pẹ̀lú ìjọba kó tó di pé wọ́n fagilé ìyanṣẹ́lódì tán fẹ́ ṣe. Ilé ìtàn fi ń fà láàrin ara wọn pé kò yẹ kí àwọn adarí àwọn kan ṣe bẹ́ẹ̀. Àwọn ti lérò pé ó yẹ kán padà kán wá fiṣẹ́ jẹ́ fún ilé ni. tó ọ̀rọ̀ tó tún tẹ̀lé ta tó máa sọ̀rọ̀ lé lórí ó ní ọ̀rọ̀ fuel subsidy náà ni ó sì ń tẹ̀síwájú. Wọ́n ní bí iná ò bá tán lé etí aṣọ àbí lórí ẹ̀jọ̀ lè tán lè kánná. Eléyìí la máa fi lọ sí ìlú Ẹdó ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ní pé fuel subsidy owó ọ̀yà àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ẹdó ó gbẹnu sókè. Ọbaṣẹ́kì ó ti sọ owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ tó máa gbọ́n lọlé lóṣooṣù di 40,000 naira. Yàtọ̀ sí yẹn wọ́n tún ní pé ọjọ́ mẹ́ta ni wọ́n máa fi máa wá síbi iṣẹ́ láàárín ọ̀sẹ̀. Wọ́n tún wá ní àwọn ilé ẹ̀kọ́ àwọn gbìyànjú láti rí iléèwé wípé kì í ṣe pé àwọn tó máa wá ibiṣẹ́ nìkan àwọn olùkọ́ náà ọjọ́ mẹ́ta àtàwọn akẹ́kọ̀ọ́ náà ọjọ́ mẹ́ta náà máa fi máa lọ sí ilé ẹ̀kọ́. Àwa náà máa gbìyànjú pé ilẹ̀ ní gbogbo ẹ̀ àwọn ará palliative tó ń kójọ ní ìpínlẹ̀ Ẹdó ni. Àwọn tún ní àwọn máa dájú pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná àti iná mọ̀nàmọ́ná wọn ní ṣe mọ̀nàmọ́ná mọ́. Gbogbo nǹkan tó máa lò lájẹ́ kan wà ní kan jẹ́ kí àwọn aráàlú kí wọ́n jàǹfààní
láti máa ṣe ìgbẹ́kọ̀ọ́ àbí ìkẹ́kọ̀ọ́ àbí ṣe ìwádìí kan àbí òmíràn, bóyá gẹrígẹrí ni ẹni, aránṣọ ni ẹni, jórinjórin ni ẹni, tó yẹ pé náà mọ̀nàmọ́ná jẹ́ kó lè ṣiṣẹ́ àfi kó lọ ra epo, látàrí owó epo tó wọ́n náà ni, epo tó gbẹnu sókè náà ni o. Wọ́n ní ọmọ adájú pé gbogbo nǹkan tí wọ́n nílò tíṣẹ́ mọ̀nàmọ́ná ń ṣiṣẹ́ fún lọ́dọ̀ wọn, ó máa jẹ́ kó wá sí ìmúṣẹ dípò tó máa lọ máa ra epo láti máa fi ṣiṣẹ́. Kán máa gbàgbé o, àwọn tán ń lọ táǹkọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rọ náà ń lò. Àwọn tán bá wa lọ ògì, tán bá wa lọ ẹ̀wà, ẹ mọ́ gbàgbé o, tán bá wa lágbàdo, gbogbo wọn tán bá wa lọ wheat, àti sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń parọ́ by 1,000 náà ta lítà diesel, láì mọ̀ pé ẹni tó ń parọ́ bóbọ̀ bí ò bá mọ̀ pé ẹni tó ń gbọ́ mọ̀ pé òun parọ́, ó yẹ kó òun gangan fún rẹ̀ mọ̀ pé òun parọ́. Ẹ bá mójútó ibẹ̀ yẹn náà. Yàtọ̀ sí yẹn o, ẹni àná lára ń ro òkè o, àwọn awakọ̀ ayọ́kẹ́lẹ́ aládàgbérìn aládàgbé yẹn bíi taxi, wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀. Kí ni kìlọ̀ tí wọ́n ṣe? Wọ́n nítorí pé àwọn tán gba àwọn síṣẹ́, àwọn táwọn bá iṣẹ́ pọ̀, wípé wọ́n fi owó gbọ́ nǹkan táwọn sọ, wípé kán báwọn fi owó kún owó táwọn fi ń gbé àwọn èèyàn. Àwọn iṣẹ́ ìtàn pera wọn ní Amalgamated Union of App-Based Transport Workers of Nigeria. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Wọ́n ní láti fún bí ọjọ́ mẹ́ta kan àbí ọjọ́ mẹ́rin kan àbọ̀sẹ̀ kan. Àwọn ò pé ní aláìnígbèdéke, jálẹ̀jákò náà pé nationwide, jálẹ̀jákò náà pé àwọn máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Ó dàbí pé wọ́n sì ti bẹ̀rẹ̀. Ẹ̀yin tó wáyé pé ń gbìyànjú láti rí i pé ẹ̀ ń pè wọ́n kí wọ́n á gbé yín wá. Àfẹ́ni tó bá yẹ pé ó ti ní àwọn tó yẹ pé offline náà máa ń ṣe pẹ̀lú ẹ̀, àwọn èèyàn kan yìí láǹfààní láti máa lọ sí. Yàtọ̀ sí yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lè rí wọn pè kí wọ́n dá yín lóhùn. Tó àríjù báyìí lọ ní abala àwọn òròyìn tó wá káàkiri tó hàn dé, ṣùgbọ́n a kàn mú díẹ̀ nínú ẹ̀ fún àǹfààní ẹ̀yin ará ilé. Ẹ má gbàgbé darapọ̀ mọ́ wa lórí ẹgbẹ̀rún alátagbà wa pátápátá. A wà ní Facebook, a wà ní YouTube, a wà ní Instagram. Báwo yẹ pé mìíràn lè fẹ́ bá sọ̀rọ̀ tààràtàrà lórí nǹkan tá a gbé yẹ̀wò, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn Ọ̀yọ́ wọn dá wa lóhùn gẹ́gẹ́ bí n tá a ṣe nǹkan òwúrí ni alùílọ́gọ̀ ẹnu fún ìgbésẹ̀ tẹ́ gbé. Ẹ̀yin t'Ọ̀ṣun náà, kí ni nǹkan tẹ́ fẹ́ kí ìjọba kó bá yín ṣe, tàbí tẹ́ fẹ́ kí gómìnà Adeleke kí ó kọra sí? Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ àgbéká 0905-701-2081. Ẹ kàn sí wa láti pàṣẹ ibẹ̀, àbá ń gbé sí orí afẹ́fẹ́. Ó sì dá mi lójú pé yàtọ̀ sí Ọlọ́run bá tó jẹ́ létí gbáròyé, àwọn gómìnà tá a ní náà, ìjọba tó wà lóde òní, àwọn náà ń gbọ́ ẹ̀dùn ọkàn àwọn aráàlú, wọ́n sì ṣetán láti gbé ìgbésẹ̀ tí ó nípọn lórí ẹ̀. Ẹ kú kàlẹ̀ lọ́dẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé, àkóbójú ọjọ́ ṣe rí. Àlejò mi ti wà ní agodo pẹ̀lú mi, ká mọ́ dónà pẹ́nu. Ẹ jẹ́ ká kúfẹ̀ kan bọ́ ságbá mi ètò. Àníyé má sọ nípa ìlera, pàápàá jùlọ tó wà lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ tepo tó wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ẹlòmíì ò mọ bóyá fẹ́ ṣe. Ìdílé ilé ìtàfilé ká wá sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ríru, hypertension, àbí ṣó náà la hypertension àbí. Àlejò mi wà ní agodo, ẹ jẹ́ kí n gbé wọn wọlé tààrà. Tí wọ́n pè kan ní blood pressure, ìkan hypertension, bóyá méjèèjì náà ni a lè sọ. Àwọn náà ni Erelu Dr. Adejoke. Wọ́n jẹ́ oníṣègùn nípa ewé àtegbò. Olódé òyìnbó tán fi ń pè. Wọ́n ṣàlàyé ẹ̀ fún wa tá a bá bọ́ sí orí ètò. Ẹ bá mi kára lé pé wọ́n káàsán. Ẹ káàsán gbogbo ara lé. Ẹ ṣé olóòtú láti gbà mí lálejò níbí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, nǹkan kan náà ní méjèèjì.
high blood pressure àti hypertension. Both are the same thing. We also have hypotension. Tẹ́jẹ̀ ò tó àbí. Tí o ètò low. Ètò low àti ètò high. Hyper omi ìpò lọ sókè. Hypo omi ìpò wà nílẹ̀. Ṣé ìyẹn ló máa wá di kíni? Ó ló máa di ẹ̀jẹ̀ ríru àbí báwo náà ṣe ní? No, ẹ̀jẹ̀ ríru, everybody ló lẹ́jẹ̀ ríru because the blood is circulating. Ẹ̀jẹ̀ ń lọ káàkiri ní gbogbo ara. So tẹ́jẹ̀ yẹn ò bá lọ, ìyẹn gan ló máa fa ẹ̀jẹ̀ ríru, hypotension ló máa wà high àbí ló máa fi low. Tó bá yẹ pé ó stop síbì kan, ló máa cause hypertension. So everybody ló ní lára ẹ̀jẹ̀ gbọ́dọ̀ máa circulate. So láti máa káyé má máa sọ pé ẹ̀jẹ̀ ríru mọ́. Ká máa pè ní ẹ̀jẹ̀ ìfúnpá àbí ìgbópá tó lọ sókè tó bá ga à ń ṣìlò nígbà náà à ń ṣìlò ní ọdẹ náà. Lórí ètò Ká Sálàyé ní à ń kẹ́kọ̀ọ́ ni wọ́n ní pé kì í ṣe high blood pressure ẹ̀jẹ̀ ríru wọ́n ní kì í ṣe ẹ̀jẹ̀ ríru. Ẹ̀jẹ̀ ríru everybody ló ní ẹ̀jẹ̀ ríru. Gbogbo ala ní ṣùgbọ́n tí ò bá wá ṣe déédéé òun ló máa ní pé ìfúnpá lọ sókè àbó lọ sílẹ̀ lédè Yorùbá. ẹni tá a fẹ́ pẹ̀kẹ́lù ni pé kí ló ń fa ẹ̀jẹ̀ ríru kákò gbàbẹ̀ wọlé náà. Ẹ ṣe olóòtú nǹkan tó lè fa ẹ̀jẹ̀ ríru pọ̀ lọ jàrá ó pọ̀ lọ. Ẹni tó bá ń ṣe wàhálà jù, if you are too stressful you can have blood pressure. Ẹni tó bá ń jẹ iyọ̀ jù. Iyọ̀ ìsebẹ̀. Bẹ́ẹ̀ni sodium ẹni tí ó bá sùn déédéé ó lè ní ẹ̀jẹ̀ ríru. Ẹni tó bá mu sìgá. Ẹni tó bá mu sìgá máa ní. Bẹ́ẹ̀ni ẹni tó bá mu ọtí. Ó máa ní. Bẹ́ẹ̀ni ọtí tó bá pọ̀ jù. Iyọ̀ ọtí sìgá ẹni tí ò bá sinmi dáadáa. Ẹni tí ò bá sinmi bẹ́ẹ̀ àwọn nǹkan tó lè fà ní. À ń gbọ́ sí pé ọmọ kéékèèké gan bí ọmọ ọdún kéékèèké bí ọdún mélòó lèèyàn fi ń ní. Èmi náà wà hereditary. Tó bá jẹ́ láti bẹ́ẹ̀ ni láti àwọn tí ẹni tó bá ní tí àwọn parents ẹ̀ tó bá wà nínú ìdílé wọn definitely you can have it as well. Wọ́n ń jogún ẹ̀. Ẹ dákun ẹ̀mí adúpẹ́pẹ́ àjogún ẹ̀ lọ́dọ̀ tiwa. Téèyàn bá sùn déédéé ńkọ́ àbí irú ọmọ kéékèèké tán ní sí dandan kan jogún ẹ̀. Ẹni tí ò jogún ẹ̀ ṣùgbọ́n tí ìyá ò ní bàbá ò ní ọmọ 15 years mo kà náà ìwé ìròyìn láìpẹ́ ọmọ 13 years ó pokùnso ó sì kọ̀wé lẹ̀. Depression ni ìyẹn oṣù hypertension. No, that's depression. Depression ló fà yín. Wọ́n lè ti máa bully ẹ̀ ní school kó má ní ṣẹmọ kó má lámójútó. That's why ta ṣe sọ pé àwọn òbí kọ́ máa yẹ àwọn ọmọ wọn wò. Ó lè ti ní nǹkan kan tó ti ń bọ́dà ẹ̀. Ọmọ tó jẹ́ pé tó bá dé ó máa ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dé tó ń wọnú yàrá tó lọ ń jókòó síbẹ̀ ó yẹ kẹ́ ẹ lọ béèrè ẹ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ní tó túmọ̀ sí pé téèyàn bá jogún ẹ̀ alẹ́pọ̀ ọmọ mi kéékèèké bí ọdún mélòó lèèyàn máa ń wà kó tó ní. Anytime tí ò bá jogún ẹ̀. Anytime àti rá ọmọ 7 years. Ọmọ 7 years tó ní hypertension ṣé àní kò rẹ̀ jogún ẹ̀ kì í ṣe pé bó it has to be hereditary. Hereditary ló máa wà nínú family wọn. Ṣé understand bí kò ní kidney disorder. Kidney ni tó ń gba ìdọ̀tí kíndìnrín tó ń fọ ìdọ̀tí ẹ̀jẹ̀ ó lè ní. Ó dẹ̀ ẹ jẹ́ ká wá wò báyìí báwo la ṣe lè dẹ́kun dena tá a fi níní ẹ ti ṣàlàyé ẹ̀ bóyá ń sẹ́ni tó mu sìgá àmọ́ yẹn. Nǹkan tá a ṣe sọ pé general lifestyle káwọn èèyàn ṣe mọ̀ àwọn ayé bàbá wa gẹ́gẹ́ bí nǹkan tí mo ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ayé bàbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa rí wọn wọ́n máa pẹ́pẹ́pẹ́ because àwọn oúnjẹ tó ń jẹ ó ń ṣe ara wọn lóore. ó ṣe kó oúnjẹ tó lè tẹ́ bá ní àwọn ọmọ mi ìsìn irú téèyàn bá dé ìsìn báyìí téèyàn dé láti ibi iṣẹ́ tẹ́ mọ̀ pé ẹ ti wọ tráfíkì wákàtí 4 lọ sí ibi iṣẹ́ yín tẹ́ tún padà bọ̀ náà tẹ́ tún wọ káwọ́tà tráfíkì tẹ́ wá délé tẹ́ ní orí ń fọ yín iṣẹ́ tó yẹ kẹ́ ẹ sinmi tẹ́ ti mọ̀ pé ìsinmi lẹ nídìí tẹ́ wá lọ gbóògùn tẹ́ ń lò too much of analgesic will cause too much overdose of drugs will cause high blood pressure as well. So nǹkan tẹ́ need at that point in time ni pé kẹ́ ẹ sùn kẹ́ ẹ sinmi. Kọ́ máa jẹun. Wọ́n lè jẹun wọ́n á jẹun of course wọ́n á jẹun. Ọ̀rọ̀ ayé kàwé báyìí ẹni tó ń jẹun bóyá ń sinmi gbẹ ṣàlàyé ẹni ó ti lọ látàárọ̀ bíi 4 hours àbí nǹkan nínú tó bá kọ́ lọ́n tí àwọn abẹ́ ṣe kó máa gbé lọ́nà mọ̀wé lákòókò tá a wà yìí kó a máa ṣiṣẹ́ ní kó jẹ́ pò tí ẹ̀ ń ṣe ní Kétu gan ó ti mọ̀ pé Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe kó yẹ pé tó bá délé bí aago 10 tó bá jẹun ṣé tí wọ́n bá jẹun tó yẹ pé èèyàn pé kó tó jẹun lálẹ́ bó jẹun lálẹ́ ṣé òye náà kò lè. ó lè kọ́ ọ̀sẹ̀ because à ń sọ fáwọn èèyàn wípé tẹ gbogbo oúnjẹ tẹ bá máa jẹ in fact àwọn òyìnbó World Health Organization ti sọ wípé oúnjẹ tí wọ́n bá sè tó bá ti gba iná kọjá
tó bá ti dago 5 lálẹ́ ẹ má jẹ mọ́. Because oúnjẹ tẹ́ bá sè lórí iná ẹ má jẹ mọ́ tó bá ti di so as from 5 o'clock oúnjẹ tí wọ́n bá sè bíi vegetable salad àwọn oúnjẹ pẹpẹ àwọn kíní inú salad cream yẹn náà ṣé kò lè. ẹ ní láti jẹ tẹ́ bá jẹ lè fi sardine pẹ̀lú òróró tó bá ṣara lóore ẹ lò fún tí ò ní cholesterol bẹ́ẹ̀ ni tí ò ní tó àwọn bíi coconut oil bíi olive oil ẹ fi sínú ẹ ní láti fi kí náà porúkọ yẹn sí àwọn cream tó máa fi sí cream yẹn náà lè cause sí cholesterol and all that so too much of everything is not good ìwọ̀n too much olówó important. gẹ́gẹ́ bí ìlànà ti wòsàn tí ẹ̀yin fi ń ṣe ẹ láwọn èèyàn tí ẹ máa ti ní ìbápàdé ọ̀pọ̀lọpọ̀ tó ti wá sí ọ̀dọ̀ yín yàtọ̀ sí pé bóyá kọ́ máa jẹun tó ní kinní kan ní kinní lẹ́kọ̀ọ́ èkó lẹ́wà ẹ̀jẹ̀ máa láwọn ọ̀pọ̀lọpọ̀ wá sọ́dọ̀ yín nípa irú nǹkan báyìí ọ̀nà míì wo lẹ tún rò pọ́n lè gbà èkó kò ṣeé ṣe tábàgbọ́ ti àwọn sàláàdì tẹ̀ ń sọ yìí owó kábàánà ti fẹ́ rí gan torí agbá bì kan pé àwọn kinní tà ń jẹ gan zinc carbon dioxide àbí kókó ti pọ̀ nínú àwọn kinní. you ba get good ones that's why everything has organic and inorganic àwọn tó ń gbìn ẹbí wọn bá ṣe fẹ́ ṣe a kò máa rọ àwọn èèyàn náà tẹ bá ti rí pé ibi tẹ ti ń ra àwọn that's why àwọn kí náà ń porúkọ àwọn plantain wa máa ní pé kẹ́ ẹ rà nígbà tí ò tí ripe. ìgbà tí ò tí pọ́n. tí ò tí pọ́n because wọ́n máa ń fọ stripe ẹ̀ tó máa fi kábà ẹ̀ ṣe. ṣẹ̀mọ̀ àwọn ẹlòmíín sí ba ibi tẹ bá ti ń ra vegetables yìí tẹ bá rí pé ibi tó ti lọ́ ń rà ó wà okay. So kò sí báyìí fẹ́ ṣe àfi tó bá yẹ pé máa gbìn lọ́dọ̀ yín which is not possible so ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo àwọn kinní wọ̀nyẹn tá bá ní pé kẹ́ má jẹ oúnjẹ tán sè ní bí aago 5 ṣe mọ̀ téèyàn bá ṣì délé bí 6 o'clock náà ó sì lè jẹ àbí 7 highest 7 ṣe understand ó sì lè jẹ but oúnjẹ aago 10 yẹn ó máa fún liver yín ní iṣẹ́ púpọ̀ gbogbo the only organ tí ò kì í sinmi gẹ́gẹ́ bí mo ṣe sọ òun lè heart is only the heart that does not sleep. Every other thing, the brain, everything will go to sleep. Lè máa ronú nígbà tẹ́ bá ń sùn. It's only the heart. Tí heart bá ti stop, ó mì pé nítorí ti kú nìyẹn. Ṣé ti understand? So but liver yín ó ní láti sinmi. The kidney we have to sleep. Tó bá di aago 4 láàárọ̀ ló máa jí. Ìgbà yẹn lẹ lè bẹ̀rẹ̀ oògùn, lẹ lè bẹ̀rẹ̀ oúnjẹ, lẹ lè bẹ̀rẹ̀ gbogbo. But tẹ́ bá ti jẹun ní bí aago 10 lálẹ́, ó máa try láti digest oúnjẹ yẹn. A try láti máa break ẹ meanwhile tẹ́ bá jẹun ó yẹ kẹ́ lọ fi ṣiṣẹ́ ni that's kó jẹ kó lè digest kì í ṣe pé ká jẹun ká sùn kẹ́ wá lọ sùn so tẹ́ bá jẹun tẹ́ bá lọ sùn definitely ó máa ní. ọ̀rẹ́ jẹ́ ká wò bá ẹlòmíì tó kàn rìn ní ṣe hypertension náà ló ń fà tẹ́ pé èèyàn kàn déédéé ṣubú wá ló kú. hypertension nìyẹn tẹ́jẹ̀ yẹn bá tí hypertension ó easy láti manage because tó bá lọ sókè ó kàn máa da gbogbo iṣẹ́ rú á bà gbogbo nǹkan nínú ara yẹn jẹ́ kí làwọn tẹ́ máa ní lára tẹ́ máa mọ̀ lára tẹ́ máa mọ̀ lára pé yàtọ̀ sí pé kí n ṣàyẹ̀wò tẹ́bá orí fọ́ bí orí bá ń fọ́ yín. orí tó máa ní pé migraine àbí. bẹ́ẹ̀ migraine tẹ́bá orí torí bá ń fọ́ yín ara lè máa kan yín náà ìfà ẹ̀ máa ní mood swing oríṣiríṣi nǹkan lè máa mọ̀ pé ìfúnpá yẹn ga àyà yín náà lè máa nípa heart palpitation angina pectoris ṣẹ̀mọ̀ àyà yín ó lè máa mí pèpèpè báyìí ẹ̀ máa mọ̀ pé ní pé bóyá ìfúnpá yín lọ sókè but it tó worse ìmí náà ẹ lè má ní any sign o ó dẹ̀ ò lè wà ń bẹ̀ ẹ lè má ní but hypotension yẹn ẹ ní ṣẹ̀mọ̀ òyìn báyìí ojú lè máa ṣú gbà tójú máa fi ṣú yẹn báyìí ẹ lè ti lọ ìyẹn nítorí ti lè lọlẹ̀ hypotension is more dangerous because tó bá ti lọlẹ̀ beyond gbogbo system yẹn kàn máa shut down lẹ́ẹ̀kan ni. ẹni sùúrù hypertension là ń sọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀. hypertension o ní tó bá ga tí fúnpá bá ga hypotension ni tó bá kéré yẹn ló burú jù because sudden death nìyẹn mo ti rí a lot of people tó yẹ pọ́n ti kú as a result of that. ọkọ̀ drive láti inú ilé wọn dé. ìyọ̀dẹ̀ ní sọ fún yàn ó kàn máa dédé wáyé ni. tí ẹ bá ti máa monitor ẹ̀ nǹkan tó àwọn sọ ni pé ẹni tó bá ti kọjá ọmọ ọdún 30 years kó máa try láti máa check blood pressure lé ọ̀sọ̀ọ̀sẹ̀ bí ẹ̀ẹ̀kan àbẹ́ méjì tó bá wá check ìfúnpá ẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tó bá ti ga àbí tó low
òun láti lórí doctor. pàápàá jùlọ tó bá ń gbé ní àwọn agbègbè oní ọkọ̀ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ alágbẹnulé. bẹ́ẹ̀ni tẹ́ bá ti lọ check ẹ̀ tó bá ti yàtọ̀ sí èyí tí World Health Organization sọ wípé 120/80 bẹ́ẹ̀ni systolic 120/80 diastolic pé tó bá ti yàtọ̀ sí yẹn ẹ tètè lọ rí doctor àbí kẹ̀mẹ́rẹ́ tí máa check ẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọkàn máa ń jẹ́ 70/110. ó lè wálẹ̀ that's hypotension ẹlòmíì lè ní inú 120 yẹn ẹlòmíì ní 90/40 hypotension ni ṣe understand so orú yẹn báyìí sìn wọ́n láti máa lògùn láti jẹ́ kó wá sókè. kódà ẹni tí ó kàn déédéé tẹ lójú ẹ̀ṣù tó lọ lẹ́yìn kò sí bọ́n yẹn fẹ́ revive ẹ̀. ẹni tó bá mọ CPR that's what CPR is for. èwo tó ní CPR. cardio pulmonary resuscitation láti lè jẹ́ kí enítàn kí wọ́n fi èémí sínú àyà yẹn láti máa bí. ṣé máa gbẹ́nu sí lẹ́nu ni. no ẹ máa ṣe compression. wọ́n á gbọ́wọ́ ní àyà ẹni tó ń ṣe compression. àbí yẹn náà ní ká ṣe báyìí. bẹ́ẹ̀ni ẹ máa gbọ́wọ́ yín papọ̀ bẹ́ẹ̀ni. tọ́ ní ká máa tẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣe pulmonary but àwọn tó jẹ́ àwọn acupuncturist ó ní àwọn ibì kan ní ara wa tó yẹ pé connect mọ́ àyà irú àyà báyìí sìn àyà yẹn kí ni wọ́n ń pè ní Yorùbá heart ó ní ibi tó ti bẹ̀rẹ̀ rí láti ibi ọwọ́ wa kékeré láti ibi ìkànnà ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kékeré tẹ́ bá wá mú títí tó fi lọ ó gba ẹ̀yìn títí tó fi dé ibi ìsàlẹ̀ èyí tọwọ́ sí so tẹ́ bá mú ẹni tó bá lọ́wọ́ sí àbí ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ni it's bilateral mean pé both side ló wà ṣe understand so tẹ́ bá mú ọwọ́ yẹn báyìí tẹ́ bá tẹ ọwọ́ yẹn báyìí ìyẹn ni tó bá dédé ṣubú lọ lẹ́yìn tó bá dédé ṣubú sálẹ̀ á dá ẹ̀mí padà sínú ẹni tán ṣe ọ̀tún tẹ̀tẹ̀ máa ṣe compression tàbí kókó tó máa jẹ but yẹn tẹ́ bá tẹ̀ mọ́lẹ̀ tẹ́ bá tẹ̀ but that's why tẹ́ pé àwọn àdẹ ní àwọn èèyàn tó pọ̀ tó ń ṣerú iṣẹ́ yẹn àbẹ́ni tó ní ìmọ̀ yẹn láti lè gba àwọn èèyàn là that's why tẹ́ máa àwọn èèyàn sì tẹ́ bá rẹ́ni tó dédé ṣubú kalẹ̀ sí kàkà káwọn èèyàn wá bọ́ ṣe máa wọ́n rọ́ mi lé lórí omi kẹ̀ wọ́n á máa fídíò ni. ọ̀rọ̀ lẹ́gbọ́n èèyàn ara ẹ̀ abẹ́ẹ̀ rí nǹkan bí wọ́n níbi téèyàn bá ṣe bíi pé ó ṣe wẹ́rẹ́kẹ́ sílẹ̀ báyìí dípò kẹ́ ẹ dóòlà ẹ̀mí ẹni náà ẹ̀yin tẹ́ bá mọ̀ ń pa bí ẹ ṣe fẹ́ dá ẹ̀mí padà sára ẹni náà dípò kẹ́ ẹ du ẹ̀mí kẹ́ ẹ dóòlà ẹ̀mí ká gbé fọ́tò wá gbé fóònù wọ́n máa fi ṣàwòrán pé kéde kan ẹbí kí lẹ fẹ́ gbà nínú yẹn pé ẹyí àwòrán yẹn fi ń ṣọwọ́ sí gbòòrò sí orí ẹ̀rọ ayélujára ẹ̀ ń pè káàkiri ṣé ìyẹn túmọ̀ sí pé ẹ mọṣẹ́ ṣe ni àbí ẹ current ẹ mọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ó máa ṣẹlẹ̀ sẹ́ni lónìí ni àmọ́ bóyá ìlú máa ṣẹlẹ̀ sí lọ́la láàbí ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú gbogbo wa ṣùgbọ́n jẹ́ ká gbìyànjú ká kóra jọ pọ̀ ká gbárùkù ti ẹnikẹ́ni tá a bá rò pé bóyá ó wà ní irú ipò báyìí ọ̀nà tá a lè gbà láti fi ran ẹni náà lọ́wọ́ láti dá ẹ̀mí padà sára ara ẹ̀ ní ètò ọ̀sọ̀tọ̀ ni pé ibi ọwọ́ báyìí tá a bá tẹ ibi ìka ọwọ́ báyìí wípé ó máa sọ ẹ̀mí padà jí sára ẹni náà bóyá ẹni ìbàjẹ́ ka ọ̀tún ìbàjẹ́ tòsì ẹ̀yìn ọmọdérin wọ́n tún ní pé ó wà ní ti àtàǹpàkò náà ipe ibikíbi tán bá tẹ̀ ń bẹ̀ ipe tán tẹ̀ wọlé gan kó máa dá ẹ̀mí padà sára ẹni tó bá yẹ pé bóyá ó kàn dé ibi tó ti ń jó ẹ̀wọ̀n òun náà fúnra gbà kan tọ́gbẹ̀ni kan jó tó ń jó àfi ìwé tó lọlẹ̀ tán náà mọ̀ pé ibẹ̀ ni pé ẹ̀mí ti bọ́ lára ẹ̀bẹ̀ ló gbẹ̀yìn lẹ́yìn rẹ̀ ibẹ̀ ló kú sí àtúrò ọmọbìnrin kan náà bóyá ilé ìwé ni bóyá ṣe patí àbí nǹkan bóyá irú nǹkan báyìí ló wà lára ẹni náà oníkálukú ó rìn káàkiri ní àmọ́ tó wà lára èèyàn ẹlòmíà máa rò pé ẹni ló dá pé báyìí ló dúró lẹ́sẹ̀ dúró ńlẹ̀ déédéé ó lè sọ̀rọ̀ dáadáa ó lákìtìyàn ó ń sáré sọ̀tún ó ń sáré sósì ṣùgbọ́n ẹni gan bóyá kò mójútó rẹ̀ àrùn kan sì wà lára ẹ̀ pàápàá jùlọ tán ni pé ó burú jù nínú àrùn ẹ̀jẹ̀ yìí ni ètò bá lọlẹ̀ jù ìyẹn ìfúnpá tó ga àti tó kéré ètò bá kéré ìwọ̀n ló ṣòro ló léwu jù ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára tá a bá padà dé ó dàbí pé èmi nìkan ni máa tẹ̀síwájú lẹ́tọ̀ torí gẹ́gẹ́ bí iṣẹ́ tó yí ọmọ máa wáyàn láàyò èpè ò jẹ́ kí wọ́n kàn tẹ̀ farabalẹ̀ rárá yàtọ̀ sí yẹn wọ́n kàn wáyè
wá darapọ̀ mọ́ wa lórí ètò ni a gbìyànjú láti rí pé a tún gbé wọn padà wá ní ìgbà mìíràn tó yẹ pé wọ́n á fààyè lẹ̀ fún wa dáadáa ó ṣeé ṣe ká tẹ̀ wá lọ gbogbo bíi 45 minutes ká tẹ̀ fi sọ̀rọ̀ nípa ìlera àwa ìta tún máa sọ̀rọ̀ lé lórí bóyá lóṣù tó ń bọ̀ ni àbí lọ́sẹ̀ tó ń bọ̀ a gbìyànjú àwo bí a ṣe lè yọ síra wọn ẹ jẹ́ ká lọ wo nǹkan tán ní fún wa ní agbára Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú ẹ kú kàlẹ̀ lọ́dẹ. Ẹ máa káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé tẹ́pẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa a ti sọ abala ti ìròyìn èyí tá a gbéyẹ̀wò ní abala tó máa ń gbẹ̀yìn lórí ètò Ká Sálàyé ó ní ṣe pẹ̀lú àrùn ìfúnpá àlejò wa tí a jọ ṣe abala àkọ́kọ́ bí ìṣẹ́jú mélòó kan nínú abala eléyìí kó tó di pa lọ sílé agbára wọ́n ṣàlàyé ohun tó ń fa ìfúnpá ẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ ríru àti ìfúnpá nǹkan kan náà ni pé ẹ̀jẹ̀ wa gbọ́dọ̀ máa rú ó gbọ́dọ̀ máa circulate ó gbọ́dọ̀ máa káàkiri ara ìyẹn fún ẹ̀yin tó pẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa wọ́n wá ní pé nǹkan oríṣiríṣi nǹkan ló máa ń fà á kó ní nǹkan tá a ṣàlàyé síwájú tí a bá ṣe ń darapọ̀ mọ́ wa ara tí wọ́n sọ ipò máa ń fà á mo máa fẹ́ tẹpẹlẹ díẹ̀ mọ́ torí ìkan ò fi bẹ́ẹ̀ yé mi dáadáa tẹ́lẹ̀ ètò Ká Sálàyé la sì pé wọ́n ní pé wọ́n máa ń jogún ẹ̀ nípa òbí wọ́n léèyàn lè jogún ẹ̀ ìyẹn ló rẹ̀ pé kò láǹfààní láti sọ pé bóyá ọ̀nà wà tá a lè fi dẹ́kun ẹ̀ ṣùgbọ́n tá a bá wá ń gbé ìgbé ayé tí ó wà ní ìbámu pẹ̀lú àlàáfíà ìlera ara wa wípé èèyàn ò ní pé kéèyàn kó ní ewu mọ́ tí wọ́n bá ti lè mójútó ìkíní ẹ̀ ní àyẹ̀wò ara lóòrèkóòrè pé tá a bá ti gbọ́ bí ọmọ 30 years ó yẹ ká ṣe àyẹ̀wò ara wa bóyá hyper ló ní o àbí low ló ní bóyá ìfúnpá gíga ló ní àbí tí kò ga ètò kéré òun ló ní yàtọ̀ síyẹn wọ́n ní nǹkan táwọn èèyàn ń jẹ sẹ́nu lóòrèkóòrè wípé ó lè fa wàhálà sí ara èèyàn yẹn tó yẹ pé òjogún bá hypertension tí èkó jogún ẹ̀ lára àwọn òbí ẹ̀ ìyẹn pé nǹkan tá à ń jẹ ìgbé ayé tá à ń gbé nǹkan tá à ń mu àti bá ìgbé ayé tá à ń gbé yẹn pé bá ṣe ń lọ sókè sódò tá à wáyè fún ìsinmi torí bá dẹ̀ tó fún wa wẹ́rẹ́wẹ́ àsáré kó oògùn jẹ pé kì í ṣe bẹ́ẹ̀ pé ká gbìyànjú láti yẹra fún lílo oògùn lóòrèkóòrè ká fún ara ní ìsinmi tí a bá di pé a ní ìmọ̀lára pé orí ń fọ́ wa àbò ń rẹ̀ wá wọ́n wá lára tí wọ́n máa fi mọ̀ pé òun ní àwọn nǹkan yìí pàápàá jùlọ àwọn tí ẹ̀jẹ̀ wọn lò tí wọ́n ní lo kí wọ́n ṣe ń pè ní ìfúnpá tó kéré tí ìfúnpá tí wọn ò ga wọ́n ní pé àyà wọn máa ṣe pìpìpì wọ́n ní wọ́n máa jack pé wọ́n máa wá bẹ́ẹ̀ yẹn nípa nǹkan tó ṣàlàyé fún wa nìyẹn wọ́n wá ní oúnjẹ tá a bá máa jẹ gẹ́gẹ́ bí ìlàkalẹ̀ World Health àwọn àjọ tó ń rí sí ìlera lágbàáyé wọ́n láago 5 yẹ ká máa jẹ wọ́n béèrè gbà náà àtàwà lẹ́kọ̀ọ́ aago 5 wọ́n ẹlòmíì wà lẹ́nu iṣẹ́ wà bí iṣẹ́ ń gbà náà àbí kó wà nù súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ òfin ìpínlẹ̀ Èkó ara ọ̀kan lára òfin ní ìpínlẹ̀ Èkó fẹ́ni tó bá ń wa ọkọ̀ ni pé kò gbọ́dọ̀ jẹun nígbà tó bá ń wa ọkọ̀ àwọn ẹni títí aago 7 èèyàn sì lè jẹun aago 7 tó bá lè jẹun náà pé oúnjẹ tá à ń jẹ fún okun ni kì í ṣe pé láti fi sùn wọ́n là ń jẹ oúnjẹ fún okun ara ni kì í ṣe pé láti fi sùn pé tó bá jẹ́ pé aago 7 oyè máa láwọn kankan tó máa ṣe kì í ṣe pé fẹ́ lọ sùn sórí ibùsùn tààràtààrà pé oyè máa ní àwọn kankan tó máa ṣe káàkiri kó oúnjẹ kó lè rìn káàkiri kó ti lè bọ́ tó wá lọ sí tó máa ṣiṣẹ́ nípa ti ìlera nípa ti ẹ̀jẹ̀ nípa ti ìlágùn gbogbo àti lọ síbi tó yẹ kí ó lọ ipe ìdí tó pé bá títí aago 7 àṣì lè jẹun wọ́n wá ní oúnjẹ tó yẹ kéèyàn tẹ̀ tó wá jẹ òun ni pé bóyá bíi kí náà ṣe ń pè ní salad kí wọ́n ṣe salad oní kírímù a lè lo olive sí kí wọ́n á bọ́ sí ti ọ̀rọ̀ pé àwa tí bá ṣe lè mójútó ara wa àtẹni tó wà lágbègbè wa pàápàá jùlọ nínú ìdílé ara tí wọ́n sọ ni pé àwọn máa ń gba àwọn tí wọ́n bá wá fún ìtọ́jú lọ́dọ̀ àwọn onímọ̀ràn tó wà pé bàbá ó ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ìtọ́jú ẹ̀ lára ẹ̀ pé àwọn máa ń gbà wọ́n ràn pé ẹ jẹ́ kí mọ́mì àti àwọn ọmọ káwọn náà ṣe àyẹ̀wò torí ó ṣeé ṣe pé nǹkan tí ó wà lára tó ń bá bàbá jà lágọ̀ọ́ ara ó wà lára àwọn mọ̀lẹ́bí wọn yòókù nítorí oúnjẹ kan náà ni wọ́n jọ ń jẹ
omi kan náà náà mu, ibì kan náà ni wọ́n sùn sẹ́gbẹ̀ kan náà náà gbé, ìrírí kan náà ni wọ́n jọ ní yàtọ̀ sí pé bóyá wọ́n lọ sí ibi iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n tẹ́ bá ń padà bọ̀ nílé nǹkan kan náà jọ máa là kọjá, bí ìfúnsókèrè fàkẹrẹ ọkọ̀ sìn, bí tepo tó wọ̀n, bí ariwo jẹnẹrétọ̀, bí ìwo tó níná, ariwo ẹni tó ń ta késẹ́ẹ̀tì lágbègbè ìyẹn gan tẹ̀ tó lọ́tọ̀. Àti kí ni họ́ọ̀nù mọ́tò, tẹ́lẹ̀ mi bá gbé wọlé họ́ọ̀nù mọ́tò báyìí ní street tá ń gbé, ẹ rò pé ọkọ̀ ojú irin òun ló ń kọjá. Gbogbo nǹkan báyìí náà fi pé bóyá tẹ́ bá ti wá ṣàyẹ̀wò kí wọ́n ṣàyẹ̀wò gbogbo ẹbí kí ìtọ́jú wọn kó lè jẹ́ aláṣẹ papọ̀. Wọ́n sì ní pé pẹ̀lú ìrírí wọn tó ṣàlàyé, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan táwọn sọ ó máa ń jẹ́ bákan náà nínú ẹbí náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa rí bákan náà nígbà táwọn bá ti gbà wọ́n mọ̀ràn tó sì gbà láti ṣe àyẹ̀wò, ó máa jẹ́ pé bákan náà ló ṣe máa rí nínú wọ́n wá gbà wá nímọ̀ràn wípé tí a bá ṣe lè kárí pé a ṣe ìtọ́jú tí ó péye fún ara wa. Kí náà pé ìtọ́jú tó péye fún ara wa, irú ìtọ́jú tó péye wo ni? Tẹ́lẹ̀ mo béèrè kan pé ó dà, ṣé ẹni tó bá ní àrùn ìfúnpá yìí ṣé ó ṣe é wò tán pátápátá, àbí ó máa sọ́wọ́, àbí ó máa jẹ́ nǹkan tó máa tẹpẹlẹ tó máa jókòó ti pé ó lóògùn? Wọ́n ní ti ìwòsàn ní ti ewé àti egbò pé bàbá ṣe ń ṣe ńgbà náà, wọn nílò ẹ̀ẹ̀kan náà ó máa wò tán. Wọ́n náà ti rẹ̀ tó yẹ pé fún ọdún 15 years ló ti ń lo oògùn ti òyìnbó, tó sì jẹ́ pé ó tún ní ewu, ó tún bá bá àwọn nǹkan míì jẹ́ náàgọ́ ara tó bá ti ń lò lọ gbogbo ìgbà torí àwọn nǹkan tí wọ́n ti so pọ̀ mọ́ oògùn tí wọ́n lò yìí. Wọ́n ní tó bá pẹ́ ti ìbílẹ̀ ewé àti egbò táwọn lò yìí ni wípé ọwọ́ kan ló máa kà nílẹ̀, ó wá lè jẹ́ pé fún bí oṣù 2 àbí oṣù 3 àbí 4 náà máa fi lo oògùn, bóyá pátápátá oṣù 6 náà máa fi lo oògùn, pé ó máa dẹ́kun, ó máa dá dúró pátápátá, ó máa wòsàn pátápátá. Ní tó túmọ̀ sí pé ìròyìn ayọ̀ ńlá la gbé wá fún yín lórí ètò Ká Sálàyé ní Kaftan TV Yorùbá wípé ẹnikẹ́ni tó bá ní àrùn ìfúnpá gíga yìí tẹ́ ẹ sì fẹ́ bá mi sọ̀rọ̀, fẹ́ bá wọn sọ, ẹ lè gbé ọ̀dọ̀ mi dé ọ̀dọ̀ wọn, tẹ́ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ fi yẹn lẹ̀. Ṣé rí gbogbo kúlẹ̀kúlẹ̀ kínní Ọlọ́run á bá wa tó ń tó wà nílẹ̀ kò tó rò ó, tọ́lọ́ tẹ̀sán pé ọmọ ọdún 7 gan ni àtẹ̀mùpá nípa ń jogún yẹn ni láti inú ẹ̀jẹ̀ lára ìyá àti bàbá. Ṣùgbọ́n ìyẹn náà wọ́n ní wọ́n ṣe ń ṣe tó yẹ pé kò ní sí wàhálà níbẹ̀, wọ́n ti sọ yẹn fún wa. Ẹ gbójú òpó ẹ̀ dé ọ̀dọ̀ wọn láti ọ̀dọ̀ mi 0905 701 2081. Tẹ́ bá ti pè mí, ẹ má bínú, tẹ́ bá ti pè mí, tí mi bá tiẹ̀ gbé, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, mo bẹ̀ inú torí Ọlọ́run, ẹ mọ́ flash mi. Tí n bá rí ìpè yẹn pé kinní kan tí mi bá gbé ìgbà tí n bá dìde fóònù tí n bá rí, ó ṣeé ṣe kí n pè yín padà ká wá ṣàlàyé nǹkan tí ẹ fẹ́ ìdí tẹ́ fi pè. Ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a ní sùúrù fúnra wa. Tí ẹ bá pè tí mi bá gbé, kì í ṣàfojúdi, ẹ má bínú. Ẹ̀yin náà ìjọkan ẹ dákun ẹ mú flash mi, ẹ pè mí. Tọ́jà bá ti pẹ́ flash mi, èmi náà lè fún yín, mo lè ta yín lọ́rẹ o. Kí ni ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi máa flash ẹ ní èní fún ìdí kan àbí òmíràn. Ṣé àpò ńgbà tí gbogbo orílẹ̀-èdè àgbáńláyé bá sì ń flash nọ́mbà kan, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé fóònù ọ̀hún gan Ọlọ́run ló máa dóòlà ẹ̀mí fóònù ọ̀hún ni. Ẹ jẹ́ kí ká bọ̀wọ̀ fúnra wa lórí nǹkan tí à ń bára wa sọ. Mo wà ń bí fún yín, ẹ̀yin náà wà ń bẹ̀ fún mi. Láìsí ẹ̀yin, ètò Ká Sálàyé yóò lè tẹ̀síwájú. Ohun tó ń wú wa lórí tó ń jẹ́ ká máa wá lóòrèkóòrè ó ní èsì tá à ń gbọ́ láti ọ̀dọ̀ yín. Ìbúra nǹkan tá a ṣe ni ẹ̀ ń dá sí i, àbí ẹ fẹ́ ká fi nǹkan kan kún, àbí ẹ̀ ń béèrè a sì ń fi ṣe yín jẹ́. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa. Àmọ́ rírì yín o, yóò sí ẹ̀yin sẹ̀, ètò yóò lè tẹ̀síwájú. A dúpẹ́ gidi lọ́wọ́ yín. Ẹ má gbàgbé ìpolówó ọjà báyìí wọ́n ló ń làgùn mọ́ òwò. À ń retí ìpolówó ọjà látọ̀dọ̀ yín. Bóyá yín náà dẹ̀ ń ṣiṣẹ́ tó jọ mọ́ iṣẹ́ tí dókítà wa Erelu dókítà Adejoke tí wọ́n ń ṣe. Tẹ́yìn náà fẹ́ bá wa dòwò pọ̀, ẹ fẹ́ bá wa ní nǹkankan, tẹ́ fẹ́ bá wa sọ, tẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ dojúdojú, ẹ kàn sí wa níbí. Bó sì jẹ́ pé ìrónilágbára lẹ̀ ń ṣe
tẹ̀sí fẹ́ káwọn èèyàn mọ̀ bí bẹ́ẹ̀ ṣe lè ìmọ̀ràn tẹ́ ẹ ní ọ̀nà táwọn èèyàn lè gbà láti jẹ́ pé wọ́n lè dá dúró láti jẹ́ pé polówó ilé iṣẹ́ yín tẹ́ bá sì fẹ́ polówó ẹ̀ owó wa ọ̀gá ni lára tẹ́ fẹ́ kàn mọ̀ nọ́mbà yín ni o ibi tẹ́ ti ń ṣe ni o nǹkan tẹ́ ẹ ṣe ni o tẹ́ fẹ́ kí wọ́n mọ̀ darapọ̀ mọ́ wa lórí ètò kẹ́ wá ṣàlàyé ẹ̀ lọ́kùnkúndùn fáwọn aráalé owó tá a máa béèrè lọ́wọ́ yín kì í ṣe owó tó le a sì ń retí ìpolówó ọjà fún nǹkan tẹ́ ń ṣe bóyá ẹlẹ́rìn dòdò ni bóyá para ni bóyá aṣọ ni bóyá yẹtí etí ni bóyá tó fi ń kunjú ni à ń retí yín lórí ètò wa ká ṣàlàyé kí àwọn èèyàn kí wọ́n lè mọ nǹkan tí ẹ̀ ń ṣe torí pé ọmọ alájẹ òní wà ẹ̀yin náà sì rè ọmọ alájẹ lẹ́yìn náà kì í ṣe olókùtà wa náà ṣe olókùtà tábàjọ kọ́mọ lùbọ́ tá a fi ọ̀tún wẹ òsì tí yóò sì wẹ ọ̀tún tí àwa kó ra wa jáde bíi ọmọ ọjọ́ mẹ́jọ fún ìpolówó ọjà tí ọmọ yẹn dórí fún ojúlówó ọjà tí ò sì kọ́nu kọ́họ̀ nínú rí i pé wàràwàrà báyìí òun náà lè máa tà ọmọ ìta ló kọ́kọ́ tà kọ́mọ ẹranko mi ò tó tà lọ́jà kì í ṣe ẹranko àwa náà ń ṣe ẹranko àwọn èèyàn lábẹ́ tajà fún àwọn èèyàn náà ló sì bá wa rà pẹ̀láṣẹ lọ́rọ̀ Elédùmarè mo fẹ́ fi lè ṣe lọ lórí ètò Ká Sálàyé lónìí ire lójú owó ń rí o ire lójú yín máa rí ire lójú tèmi náà máa rí ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́kùtù ẹ ní sùúrù fún un tó ń ṣẹlẹ̀ ní ìgboro ohun tí ò tó ó máa ṣẹ́kù a má fi ìrònú ká má fi dá àìsàn sí àgọ́ ara wa nítorí pé àwọn owó lọ ní o àpàdé yìí lọ́nà tàbá lówó ọ̀ǹtọ́ ṣe bí yìí náà ni a fẹ́ fìrà kákúfẹ̀ kan padà sílé owó àtẹ̀lé yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè Adéjọkẹ́ ó ń fèlè ìṣèlọ pẹ̀lú àwọn akin tájọ ṣiṣẹ́ papọ̀ nílé agbára lónìí títí ìgbà mìíràn ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ire o. àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀kẹ́ lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.